so mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí wa bá ṣe ń kíra níkì ọlá ìkíjẹ ìkí ẹ̀yẹ. Kí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire, mo ṣàyẹ̀wò làbọ̀rẹ́ làbọ̀yẹ làbọ̀ ṣe fún gbogbo ẹ̀ pátápátá. Ẹ̀yin Ọ̀yọ́, mo ní kẹ́ ẹ sọ nǹkan mẹ́wàá tí Ọ̀yọ́ contribute sí ilẹ̀ káàárọ̀ àjíire. Tẹ bá sọ nǹkan mẹ́wàá tí Ọ̀yọ́ contribute, tó yẹ pé bóyá ẹ sọ pé ẹni Ọ̀yọ́ ní empire, ẹ wá ń sọ̀tàn 15th century, nǹkan tí àgbogbo wa ò witness. British, àwọn náà bẹ̀rẹ̀ empire ní 16th century, but lénìí gbogbo ayé ń sá wá sí ìlú wọn, gbogbo èèyàn ń wá. Ẹ wo oríire tí British empire tó kó bá United Kingdom lénìí, tó wá di pé gbogbo ayé ń wá sí ìlú wọn, wá di ibi tí gbogbo ayé ń wá. Nǹkan tá a béèrè lọ́wọ́ yín nìyẹn. Ẹ wá lọ sọ pé wọ́n hun aṣọ òkè wọ́n ti ń wọ aṣọ wọ́n tó bí Ọ̀rànmíyàn. Ṣé Ọ̀rànmíyàn ìhòhò lónìí lọ́sọ̀yọ́ ni? Ẹni wọ́n ń ṣe irin. Ṣé irin wọn ò ti máa ṣe ìbọn? Ògún ti ṣe ìbọn, ó ti ṣe ṣakabùlà, ó ti ṣọta. Wọ́n ní adífá fún Ṣàngó arábámbí arígbá ọ̀tá ṣẹ́gun. Ṣé ẹ rò pé Ṣàngó Ọ̀yọ́ náà sọ ni? Ṣàngó ayílẹ̀gbẹ́ ọ̀run ni. Òun náà ní kí Lárìrá fi ṣẹ́tẹ̀ tó fi gba ọ̀tá ṣẹ́tẹ̀ lótùfẹ̀ ló ti ṣẹlẹ̀, kì í ṣe ní Ọ̀yọ́. Torí pé bàbá wa Tẹ̀là Òkó claim orúkọ yẹn lẹ ṣe ń rò pé òun ni. Wọ́n ní wọ́n ń ṣe Ṣàngó worship. Ṣé wọ́n ń ṣe Ifá worship? Wọ́n ń ṣe Ọbàtálá worship? Wọ́n ń bọ Ògún, wọ́n ń bọ Ọya, wọ́n ń bọ Ọ̀ṣun. So gbogbo àwọn nǹkan tẹ́ filẹ̀ kò relevant. Administration, bàbá wa Odùduwà, Odùduwà ló fún wa ní administration. Òun ló fún wa ní administration. Òun ló ṣe first confederation 16 community tó wà ń fẹ̀, tó pa gbogbo wọn pọ̀. So kí wá ní ẹ ṣe wá sọ pé Aláàfin kan ó ṣe kan ní kinní, ẹni ẹtúndẹ rí bronze. Ẹ wo bronze Ilé-Ifẹ̀, èyí tó wà ní British Museum, wọ́n lélẹ̀ tó ti pé 5,000 years with archaeology evidence. Bronze Benin ó wà káàkiri, ìyẹn bronze Benin kan tògún, nígbà tí wọ́n bíìdì tí wọ́n tà á, ó ṣe kò sí tó bí 3 or 4 years ago báyìí, $1 million ni wọ́n tà á, gbà tí wọ́n wé nǹkan tí wọ́n fi ṣe, ìyẹn bronze. Kò sí museum kan bóyá ní London ni o, l'Amẹ́ríkà ni o, tẹ́ máa débẹ̀ tí wọ́n sọ pé bronze náà gbé lọ́yọ̀ọ́ délé. Ẹ dẹ̀ sọ pé wọ́n fi bronze náà fi decorate palace. So àwọn yẹn dẹ̀ kọ́ ni wọ́n ń sọ pé àwọn yẹn tí wọ́n bá sọ pé kí ni ire tí Ọ̀yọ́ empire kó wọlé. Ẹ wo Èkó ń bẹ̀ yẹn, IGR tó ń generate l'Ékòó, ṣé ẹ mọ̀ pé òun ni wọ́n fi ń gbọ́ gbogbo Nàìjíríà lénìí? IGR tó ń generate l'Ékòó, tó ń generate Ìbàdàn, wọ́n fi ń bọ́ gbogbo Nàìjíríà. Even ẹ̀yin Ọ̀yọ́ gan tún gbádùn nú ẹ̀. Nínú IGR Ìbàdàn, ẹ̀yin Ọ̀yọ́ ná IGR tó ń generate l'Ékòó, ẹ̀yin Ọ̀yọ́ ná. Nǹkan tó ń sọ nìyẹn, pé kí ni impact. Èló ni IGR tó ń rí lọ́yọ̀ọ́? Ṣé IGR tó ń rí lọ́yọ̀ọ́ gan ṣó bọ́ ẹ̀yin tó wà lọ́yọ̀ọ́? Ṣó bọ́ yín? Ṣùgbọ́n IGR Èkó, IGR Ìbàdàn, IGR Èkó bọ́ gbogbo Nàìjíríà. Ìyẹn ni nǹkan tó máa sọ pé kí ni positive impact. Tábàdẹ̀ ní ká sọ lénìí, Ìbàdàn àti Ọ̀yọ́ àti Èkó Ìbàdàn àti Èkó, àwọn ni champion of this generation. Ìbàdàn jẹ́ West Africa South West headquarter. Èkó jẹ́ national headquarter. Lẹ́yìn tó tún gbé agbára kúrò l'Ékòó tó tún gbé lọ Àbújá. Tí ò bá s'Èkó mọ́, Nàìjíríà ti collapse. So kí wá ni? Èèyàn kan lè jí kó lóun fẹ́ lọ máa gbé lọ́yọ̀ọ́. Nsìn ọmọ Abẹ́òkúta, èèyàn tó ń ṣiṣẹ́ l'Ábẹ́òkúta, á lóun kúrò, òun fẹ́ lọ máa gbọ́yọ̀ọ́. Ẹni mélòó ló ń máa lọ́jọ́ kan tó wá sọ pé Ọ̀yọ́ lòun fẹ́ lọ gbé? But àwọn èèyàn kúrò, wọ́n láwọn fẹ́ lọ hustle Ìbàdàn, wọ́n fẹ́ lọ hustle l'Ékòó.
ẹ̀yin Ọ̀yọ́ gan ń sá lọ, ẹ̀ ń lọ Ìbàdàn, ẹ̀ ń lọ Èkó, ìyẹn ló ń pè ní pé kí ni wọ́n contribute. Àwọn international tún wá, so kò sí ẹnì kankan. Àwọn nǹkan tó sọ pé Ọ̀yọ́ contribute gan, tí n bá sọ bíi tiẹ̀ fẹ́ báyẹn kí n sọ, torí wọ́n ní wọn kì í gbọ́rọ̀ burúkú lẹ́nu àbọ̀ rẹ̀. Àwa ìtọ́ta Ọ̀yọ́ ò contribute kankan. Okay. Ẹni Ọ̀yọ́ fún wa ní security. Ọ̀yọ́ tí ò lè ṣe security fúnra ẹ̀ ló fẹ́ fún wa security. Ṣé ní gbogbo àwọn ìtàn yẹn mi ìgbà gbogbo ìtàn yẹn gbọ́ mọ́. Reason ni pé Aláàfin àwa adé, àwọn náà fẹ́ dí ẹ̀yin Ọ̀yọ́ síta o. Àwọn ló fẹ́ dí ẹ̀yin Ọ̀yọ́ síta tó di pé gbogbo wa bẹ̀rẹ̀ sí lọ ń kàwé ìtàn. Okay, Ọ̀yọ́ ò lè pa Ẹlẹ́mọ̀ṣọ́. Ẹni tó ń protect, wọ́n ní ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn tọrùn ẹ̀ náà wò. Ẹlẹ́mọ̀ṣọ́ ó ń trọ́bù gbogbo Ọ̀yọ́ kó tó ọpẹ́lọpẹ́ Ṣọ̀ún. Ọ̀yọ́ tó fẹ́ protect, tó ń protect ilẹ̀ nìyẹn o. Ọ̀yọ́ tó ń protect wa, tó fún wa ní gbogbo ilẹ̀ wa ní military protection. Aláàfin Olúgbógi wọ́n gbé lẹ́yìn tí wọ́n destroy gbogbo Ọ̀yọ́ lé, ó kú sí Bọ̀gú. Aláàfin Òfìràn tó tàbí Mósè, òun náà tún kú sí Ṣakí. Ọ̀rànpọ̀tọ̀ náà kú sí Ṣakí. No, kí ni wọ́n sọ? Ẹ wo iye ọdún yẹn. So báwo lọ̀yọ́ ṣe wá, báwo military power wo lọ̀yọ́ wá ní tó fi protect wa? Ìyẹn ni ìbéèrè mi o. So Ọ̀yọ́ gan ò lè protect ara ẹ̀ débi tó ti wá. Lẹ́yìn Aláàfin Àjàgbó, Ọ̀yọ́ ò ní agbára kankan mọ́. Orí Aláàfin Àjàgbó ni Ọ̀yọ́ ti lose agbára wọn. Bẹ́ẹ̀ ni, tá bá lo common sense. So ṣé Ọ̀yọ́ tí ò lè protect ara ẹ̀, ṣé òun ló fẹ́ máa protect? Then kí làwọn bàbá wa ní Balógun fún? Ìyá tó bí ìyá mi, my great grandmother, ọmọ Balógun ni. Balógun náà máa ń jẹ nílé bàbá wọn l'Àkókó. Gbogbo Àkókó ló ní Balógun ìlú tán ní warrior. So kí wá ni wọ́n fẹ́ fi warrior Ọ̀yọ́ ṣe? Àwọn Àkókó gan wọ́n protect ara wọn torí pé kí ni, láyé àtijọ́ àwọn Àkókó sọ pé attack máa ń wá láti ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́. Àwọn Ọ̀yọ́ máa ń jí àwọn ọmọ Àkókó, wọ́n á lọ jí wọn gbé lóko. Ẹ rí i pé tẹ́ bá dé Brazil àti Cuba gan ló wọ́n tà wọ́n sí jù. Àwọn tó bá ń sọ pé olùkùmí o, àwọn Àkókó ni wọ́n. Àwọn ọmọ Àkókó tí wọ́n ń jí lóko. Àìbára iyùn òdì olùkú ara àìṣe. Ìyá ọmọdé o, adé o, ariwo ye. So gbogbo àwọn ìyá wa, bàbá wa tí wọ́n ń jí lóko ńgbà yẹn, àwọn Ọ̀yọ́ tẹ́lẹ̀ wá protect ọ̀dọ̀ wa ni o. Wọ́n á jí wa lóko, wọ́n á wá lọ tà wá. Ìgbà tán wá dóko ẹrú, tán bá ti ríra wa ní olùkùmí bẹ́ẹ̀ rí, olùkùmí o, olùkùmí ṣáka omi. Ìbímọ bára mi ó rè, torí pé ìgbà tí wọ́n dé wọn ṣe bí èdè tí wọ́n sọ ń lé ni wọ́n sọ lọ́hùn. Ibà bára náà mọ̀ rẹ lè gẹ̀ yìí. Olùkù bó ṣe di pé àwọn òyìnbó ò mọ olùkù ń pè, bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń pè wọ́n ní lùkúmu nìyẹn. Lùkúmi, nǹkan tó di tí wọ́n fi sọ pé lùkúmi tribe nìyẹn. Kò sí nǹkan tó ń jẹ́ lùkúmi tribe. Èdè tí wọ́n ń sọ ní ìdálẹ̀ òun náà torí pé wọ́n ní lùkúmi. So àwọn olójí wọn gbé, àwọn ogun Ọ̀yọ́, àwọn ọmọ Ọ̀yọ́ tẹ́ sọ pé wọ́n protect Àkókó yìí, àwọn ló ń jí àwọn èèyàn wa gbé. Ẹ dẹ̀ rí pé àwọn ibi tán lọ ń jí wọn gbé lóko, wọ́n á jí wọn gbé lóko, wọ́n á gbé wọn lọ, wọ́n á tà wọ́n fóyìnbó. So ẹ wá náà protect the entire land. Ìgbà tó yá, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fí ìlú wọn. Wọ́n bẹ̀rẹ̀ sí fí ìlú wọn. So èmi ò gbọ́ rí pé mo kàn máa ẹnu àwọn èèyàn Ọ̀yọ́ nìkan mo ti máa ń gbọ́ pé Ọ̀yọ́ protect entire land. Èmi ò gbọ́ rí. Bàbá wa Ọ̀rànmíyàn lè ní vision pé kẹ́ protect wa, but protect wa because ní
kínní wọ́n ní Ẹ̀gbá tóbìnrin Ẹ̀gbá fẹ́ lọ ilé ọkọ Aláàfin ló máa kọ́kọ́ bá sùn, ọba Ọ̀yọ́ lákọ́kọ́ bá ẹnìyẹn sùn. So Ọ̀yọ́ ò fi lẹ́gẹ̀sì gidi kankan lẹ̀, ìyẹn Ọ̀yọ́ second Ọ̀yọ́ àkọ́kọ́ nìkan lọ́yọ́, gbogbo Ọ̀yọ́ tó kù rádaràda ni. ìdí mo sọ pé rádaràda ni gbogbo Ọ̀yọ́ tó kù ni pé tí ọba bá kú wọ́n níná bá kú á fi eérú bojú, tọ́gẹ̀dẹ̀ bá kú á fọmọ ẹ̀ rọ́pò, táládì bá kú ọmọ ẹni ló ń wọlé òde ni. wọ́n á wá pa àkọ́bí ọba, wọ́n á tún pa á tẹ̀lé ọba, wọ́n á pa gbogbo ìyàwó ẹ̀. Ààrẹ Lájí Àbáàsì ló sọ ó lè ro 100 ni wọ́n máa ń pa pẹ̀lú ọba, 100. wọ́n á pa àkọ́bí ọba, gbogbo ìyàwó àkọ́bí ọba yẹn wọ́n á pa àwọn ọmọ ẹ̀, gbogbo ààrẹ ọmọ ọba yẹn wọ́n á pa. ẹjọ́ lẹ́gẹ̀sì wo wá ni ìyẹn? Gbogbo àwọn ìtàn yẹn mo ń bá Lájí Àbáàsì ágíù, gbogbo àwọn ìtàn yẹn ìtàn rádaràda ni. So tá a bá ní ká wò Ọ̀yọ́ gidi orí Aláàfin Àjàgbó ló ti parí, gbogbo Ọ̀yọ́ tó kù kò sí èyí tó gbádùn, gbogbo Ọ̀yọ́ kejì tán lọ ń tún tẹ̀ kò sí èyí tó gbádùn. Ọ̀yọ́ tó ń pa àkọ́bí, Ọ̀yọ́ tó ń bá àwọn obìnrin sùn, ìyàwó ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní Ẹ̀gbá Aláàfin ló máa kọ́kọ́ jàbálé ẹ̀ ọkọ ẹ̀ tó lè bá sùn. Kí l'Aláàfin ń ṣe ó fi wọ́n lò gbà ni. ṣe rí pé ìwà yẹn gan kì í ṣèwà ọmọ káàárọ̀ oòjíire mọ́, ìwà yẹn ti dàbí ìwà àwọn Fúlàní, ó ti dàbí ìwà àwọn Fúlàní. so ìyẹn kò ń ṣètàn tó make sense. ṣe rí ẹ̀yin Ọ̀yọ́, ẹ̀yin lẹ ń fẹ̀dí yín síta. so Ọ̀yọ́ táwa bá tán, Ọ̀yọ́ yẹn ti collapse tipẹ́tipẹ́, ó ti collapse lórí Aláàfin Olúgbògi. àwọn bàbá tiwa tiẹ̀ ti kúrò lọ́yọ̀ọ́ kó tẹ̀ tó di pé wọ́n bí Olúgbògi gan. yes, kán tẹ̀ tó bí àwọn kinní yẹn làwọn bàbá tiwa ayé Ṣàngó ni wọ́n ti já dànù. àwọn grandmother mi ni o, bàbá tèmi Ilé Ifẹ̀ làwọn ti kúrò o, àwọn grandmother tèmi ló kúrò lọ́yọ̀ọ́ o. so nínú ìtàn wọn wọ́n ti kúrò lọ́yọ̀ọ́ tipẹ́tipẹ́, gbogbo ìgbà tí àwọn tán fi ń lọ tán fi kidnap wọn, àwọn ò tẹ̀ sí lọ́yọ̀ọ́ wọn, àwọn yẹn ti fọ̀yọ́ lẹ̀ tipẹ́, Ọ̀yọ́ ilé wọn ti fílẹ̀ tipẹ́tipẹ́ kó tó di pé wọ́n ṣẹ̀ ń kidnap àwọn kan, àbí inú pé destroy àwọn kan, àbí wọ́n jí ọba kan gbé wọ́n lọ di refugee. àwọn ò ní gbogbo ìtàn rádaràda yẹn, àwọn kan máa pàtàn bàbá wọn pé bàbá àwọn o àti àwọn Alákétu wọ́n jọ kúrò nílé Ifẹ̀ ni, bàbá tiwọn ó dọ̀yọ́ ilé, bàbá tiwọn ó dé Pòpó. báwọn àwọn ìtàn àwọn grandmother wa nìyẹn. bàbá tiwọn ó dé Ọ̀yọ́ ilé, bàbá tiwọn látọ̀yọ́ ilé ó lọ Pòpó, òun àtàwọn Alákétu gbogbo wọn jọ ṣe. ìyẹn ní ìtàn. so gbogbo àwọn tó lọ refugee yẹn, àwọn granny mi ò bá yín di refugee, wọn ò bá yín di refugee. so àwọn ọmọ Ọ̀yọ́ ìgbà tí Ọ̀yọ́ àkọ́kọ́ dẹ̀ ti wó tí wọ́n ti refugee ni gbogbo àwọn ojúlówó ọmọ Ọ̀yọ́ ti fọ́nká. so nísìnyí àwọn Ọ̀yọ́ tó wà ń tà ń sìn, in fact bóyá 2% wọn ni Ọ̀yọ́ gidi, the rest of them torí kò sí ojúlówó ò kì í tán, fake ló pọ̀ jù. àwọn tí ò níran àwọn náà ń pera wọn lọ́yọ̀ọ́, àwọn tó yẹ pé Fúlàní ó ti dó oko màálùú, wọ́n ti fi dó oko tán fi ń dó màálùú, wọ́n tún fi dó ìyá wọn. àwọn ló kún Ọ̀yọ́ tá wà ń sìn, òun ni ò jẹ́ kán níwà, òun ni ò jẹ́ kán ní culture, òun ni ò jẹ́ kán respect orí adé, òun ló yẹ kán máa create nuisance lórí social media. ẹ wo àsọjù báyìí lọ, ó dìgbà kan ná. so ẹ rí answer fún mi o, ẹ rí answer fún mi. kí ni Ọ̀yọ́ contribute? ṣé IGR Ọ̀yọ́ òun la fi ń tún kinní ṣe, àbí gbogbo ìgbà ṣọ́yọ́ lọ sílẹ̀ Ìgbò láti lọ kógun jà wọ́n, kán gba gbogbo ìṣákọ́lẹ̀ wọn, wọ́n á fi sọ wá dolówó bí British ṣe lọ káàkiri tó lọ jí gbogbo owó olówó tó fi san ìran èdè àrọ́mọdọ́mọ èdè olówó.
tí ò bá ti sí yẹn Èkó àti Ìbàdàn àwọn ní arts. Kódà l'Ondo State ṣe wọn ká ní bíìsì, a ní bitumen, àwọn nǹkan tá à ń sọ nìyẹn. A ní bitumen, a ní glass beading, gbogbo ẹ̀ la ní. Tí ìbá ṣe báwọn military ló finish wa l'Ondo State, Owena Hotel, Owena Bank, kí ni? A ní Olùwà glass, a ní Africola, a ní Time Cola. Àwọn military ló finish wa. A dẹ̀ máa dìde padà. The bone will rise again. Torí Sunshine State là wá. Ẹ wo bídè fọjàre. Yìí ká fọ̀ yìí ká tó. So that is it. Yìí ká fọ̀ yìí ó ká tó mídè fọ̀ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, mídè fọ̀ jù bẹ́ẹ̀ lọ. Mi ká dé last bus stop, mídè yẹn mọ́ for anything. Yes. So gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn kò 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 tálì pẹ̀lú ìbéèrè mi. Èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin àwọn ará Ọ̀yọ́ part 2. Ẹ̀yin kan béèrè ẹni kí ni àwọn ará ìlú tèmi kí náà contribute sí ìgbà tí mo ní kí ni nǹkan mẹ́wàá tí Ọ̀yọ́ ṣe sí ilẹ̀ káàárọ̀ àjíire. Wá ní kí ni nǹkan táwọn èèyàn mi contribute. Number 1, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí oríkì ilé ìyá mi, oríkì ilé bàbá mi. Àwa ni ọmọ Ajígẹ́lẹ́ wọlé owó. Ọmọ Ajígẹ́lẹ́ wọlé owó. Ṣé ẹ rí màmá tó bí mi? Wọ́n máa ń pè wọ́n ní ọmọ abúlẹ̀ ṣòwò. Ìyá tó bí ìyá mi, wọ́n máa ń pè wọ́n ní ọmọ aláéré owó. Ìyá bàbá mi náà, wọ́n máa ń pè wọ́n ní ọmọ kinní kan náà owó but mi ò rántí yẹn dáadáa mọ́. Bó ṣe máa ń pè wọ́n náà nìyẹn. Mo kàn mú bẹ́ẹ̀ ní lára immediate. Kí ni mo ń try láti sọ ni pé kí náà torí ń pè wọ́n ní gbogbo oríkì yẹn ni pé olówó kòkó ni wọ́n. Àgbẹ̀ pọ́nbélé. Ẹ mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ àwọn bàbá aláyé àtijọ́. Olówó kòkó. So tó ń ní oko mẹ̀sí. Ìgbà tẹ́mi kéré gan, mo wá ń tẹ̀lé grandmother mi lọ sóko. Tẹ́mi gan lọ wọ́ kòkó ti tèmi, wọ́n máa tà tó máa kówó ẹ̀ fún mi. Ìgbà tí mo ṣì kéré. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé àwa lákòókò l'Ondo State general, Èkìtì àti Ìjẹ̀ṣà. Nǹkan tá a contribute sí economy Nàìjíríà. Àwa la kọ́kọ́ build Nàìjíríà because owó kòkó wa. A tún ní rọ́bà. A ní rọ́bà l'Ondo State gan. A ní rọ́bà l'Ondo State. A ní kọfí. Ṣé ẹ rí owó kòkó wa? Ṣé mọ̀ pé a tún ní tobacco, tábà, a tún gbìn, a tún lóko tábà. But owó kòkó wa nígbà yẹn, òun náà fi build Nigeria Port Authority. Ibi tó fi build kíní lè ní bẹ́ẹ̀ ni, òun náà fi build ẹ̀. Òun náà fi build Port Apapa, òun náà fi build Èkó. Owó kòkó wa, òun náà fi kọ́ university, Unilag, Unife, Uni Ìbàdàn, ABU tó wà ní Zaria àti kíni kẹrin yẹn ó ń bọ̀. Unilag àti University of Nigeria Nsukka. Márùn-ún yẹn owó kòkó wa. Wọn ò tí discover epo, owó kòkó wa òun náà fi kọ́ ńgbà yẹn. That's what a máa sọ pé ìran káàárọ̀ àjíire we can live without láìsí kíní kó tó di pé Èkó tó wá di source of income. Ìyẹn àwa. So Ọlọ́run kẹ́ wa gan. Àwa tún ṣe láwọn raw material. A ní glass bead, a ní gbogbo ẹ̀. Ìyẹn kọ́ tiẹ̀ ní ká tẹ̀ dúró lórí owó kòkó wa yẹn. Òun náà fi ń sanwó oṣù fún Aláàfin. Láyé àtijọ́ náà fi ń sanwó oṣù fún àwọn èèyàn Nàìjíríà. Owó kòkó wa náà fi ṣe free education. Free education. Ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni màmá tèmi lọ. Bẹ́ẹ̀ ni. Màmá mi sọ pé free education bẹ̀rẹ̀ ní
free education ó bẹ̀rẹ̀ ní early 50 ní free education bẹ̀rẹ̀. Owó kòkó wa 1950 ní o, early 1950 ó ní free education bẹ̀rẹ̀. Owó kòkó wa òun náà fi ṣe free education. Owó kòkó wa free health, owó kòkó wa náà fi ṣe. So owó kòkó wa ń gbà yẹn òun ló ń gbé gbogbo Nàìjíríà ó tó di pé ìgbà tí pọ́ọ̀tù dé tí àwọn gbogbo àwọn business wọ̀nyẹn tó ń dé tó ń wọlé owó kòkó wa ni. So kéèyàn kan máa ṣe rí ẹni tí ò bá mọ̀ tán òun lẹ lè máa sọ̀tàn kan tí ò lẹ lè máa pajá lọ́bọ̀ fún. Àwa mọ̀ tán, a mọ̀ pé ọmọ olówó kòkó là wa. Bó tiẹ̀ jẹ́ pé gbogbo wa wọ́n brainwash wa létà àṣàgbẹ̀ mọ́. But àwọn bàbá tiwa àwọn great grandfather wa àwọn bàbá wọ́n pass iṣẹ́ àgbẹ̀ yẹn from one generation to another ni. They were successful farmer. Successful farmer. Àgbẹ̀ oníkòkó. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi ìfẹ́ sọ yẹn tó owó kòkó bá dé báyìí. Kú ọ̀fọ̀ owó kòkó. Wọ́n fọ̀rọ̀ owó kòkó wa. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yín fi lọ school. Bẹ́ẹ̀ ni kó tó di pé wọ́n discover epo. Kó tó di pé wọ́n discover owó wo náà fi kọ́ refinery. Owó kòkó wa ni. Wọ́n máa ń sọ pé Cocoa House Ondo State ló yẹ kó wà. Bọ̀ ṣé mọ̀ bàbá Awólọ́wọ̀ téèyàn bá roko á roko sí díẹ̀. Mi ò against bàbá o because bàbá is our own hero l'Ondo State o. Hero tàwa ni bàbá Awólọ́wọ̀ o. Ṣùgbọ́n wọ́n roko yẹn sílé wọ́n kọ́lé kòkó. Oòduà Investment Company pátápátá owó kòkó wa náà fi ṣe. Owó kòkó wa. Cocoa House tí wọ́n lè manage mọ́ gbogbo ẹ̀. Hòtẹ́ẹ̀lì yìí airport hotel Premier Hotel tó wà ní Ìbàdàn owó kòkó wa ni. Owó kíni? Owó kòkó wa ni. So tí àwọn baba ńlá tèmi tó bá contribute sí economy èmi ọmọ wọn náà ni mo contribute yẹn. So nǹkan tá a bá sọ pé kí ni Ọ̀yọ́ contribute ẹ sọ nǹkan tó Ọ̀yọ́ kí n ṣe kẹ́ máa sọ ìtàn 15th century ayé wọn gbogbo páàkì pé Ọ̀yọ́ wọ́n dá Ọ̀yọ́ Mèsì sílẹ̀ ẹjọ́ kí lọ́yọ́ Mèsì yẹn impact wo ló ṣe sáyé àwọn èèyàn. Àwa ń sọ ń sí pé àwa fáwọn èèyàn free education wọ́n fowó kòkó wa wọ́n fi kọ́ airport wọ́n fi kọ́ gbogbo nǹkan. Ẹ̀yin wá ń sọ wọ́n fi kọ́ hospital wọ́n fi ṣe free health wọ́n fi ṣe gbogbo ẹ̀. Ẹ̀yin ò wá rí nǹkan gidi sọ ẹ̀ ń sọ pé wọ́n ń ṣe ní palace Ọ̀yọ́ kíní kò ń bẹ̀ bronze tó kún palace Ọ̀yọ́ yẹn òyìnbó ò dẹ̀ gbé kankan lọ dè níyìn. Táwọn òyìnbó ti ń wá láti 15th century 15 or 14 òyìnbó ò dẹ̀ gbé bronze àwọn bronze tó ń kó lọ ní ìgbà torí kò tí ì sí Benin Republic nígbà yẹn ilẹ̀ káàárọ̀ àjíire ni tó ń kó lọ ní àwọn ẹ̀wà tó wà ní ibi tó ń pè ní Benin Republic ń sìn ó wà ń lo òyìnbó ibi tó ń pè ní Togo ń sìn ó wà ń lo òyìnbó kò sí museum kankan tẹ́ máa lọ tẹ́ máa sọ pé bronze tó ń kó kúrò lọ́yọ̀ọ́ lélẹ́yìí o gbogbo bronze yẹn pátá tó wà lọ́yọ̀ọ́ yẹn lórí paperwork àwa ò rí kò sí proof ìyẹn ò dẹ̀ kọ́ ní issue ilẹ̀ impact bẹ́ẹ̀ ni àwa máa láìrí owó àwọn ajígẹ́lẹ́ wọlé owó àwọn máa búlẹ̀ ṣòwò bẹ́ẹ̀ ni ìyá ọmọ aláìrí owó ọmọ ajígẹ́lẹ́ wọlé owó ọmọ abúlẹ̀ ṣòwò ọmọ oníkíní kan owó kí ló máa ń pa àwọn ìyá bàbá mi yẹn o ọmọ oní bóyá abúlẹ̀ ṣòwò náà ni ọmọ oníkíní kan owó náà ni wọ́n máa ń pè wọ́n torí oníkòkó náà làwọn náà wọ́n dùn mí pé mi ò rántí ìyá bàbá mi yẹn
ìsọjí báyìí ló dìgbà kan náà. You dey find real Yoruba gist, culture, truth, and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dull am. Subscribe sharp sharp. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.